dákun ṣe ẹ yọ̀ǹda wọn yẹn ni àbí wọn kàn gba bẹ́ẹ̀lì wọn. ẹni tán bà lórúkọ jẹ́ tán bú ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ máa sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí ẹ máa bá wa ká lọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Congratulations to Iya Olosun. Congratulations. Abáyá náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá náà fi ọmọlúàbí sínú ọ̀rọ̀ wọn, àwọn ọmọ wọn sì ṣe ọmọlúàbí. Àwọn mọ̀lẹ́bí wọn sọ ọmọlúàbí. Wọ́n mọ tí ìyá wọn mọ tó ṣe. Wọ́n mọ̀ ní ẹ̀ṣẹ̀. Wọ́n sì gbà fọ́lọ́run lérí wípé àdánwò ni. Wọ́n sì ń túbá lọ́dọ̀ gbogbo àwọn àfáà nílùú Ìlọrin, wọ́n sì ń túbá lọ́dọ̀ Ọlọ́run. Èyí ló mú àwọn àfáà nílọrin tí wọ́n fi síjú àánú wo ìyá náà. Wọ́n síjú wo ìyá náà. Wọ́n ṣàforíjìn fún un torí pé Ọlọ́run ọba lọ́ba aláforíjìn. Tó bá jẹ́ pé àwọn àfáà lọrin tó bá jẹ́ pé ẹ̀mí wọn di wọ́n lẹ́mìí kà wọ́n lẹ́mìí jàǹbá ni. Àbí tó bá jẹ́ pé ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn Islam ni. Lónìí n tó ṣẹlẹ̀ nínú court ó tó kí ayé túmọ̀ lọlé lónìí. Bọ́ àwọn àfáà náà ni wọ́n tún wá sáré gbìyànjú pé ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Ìyá yìí àwọn lọ́ọ̀yà méjì tí wọ́n wá fún wọn àwọn lọ́ọ̀yà yẹn wọn ò prepare well. Wọ́n takora wọn ẹnu ò ṣọ̀kan wọ́n takora wọn nínú court láwọn ìyá méjèèjì. Àtakò tó wáyé láàrin àwọn méjèèjì ó tó wọ́n kí ẹjọ́ ìyá yẹn kó tún wọlé ní kí wọ́n dá wọn padà síbi tí wọ́n ti wá. But àwọn lọ́ọ̀yà tí wọ́n dúró fún àwọn bàbá Òkútagidi wọ́n ṣe èèyàn àánú ìyá yẹn ṣe wọ́n wá tún sọ fún adájọ́ pé ìgbà tẹ́nu àwọn ìyá yìí tí àwọn lọ́ọ̀yà méjì tí ò tí kò yìí kí wọ́n dákun kí wọ́n fún àwọn ní ìṣẹ́jú 10 kí àwọn lọ́ọ̀yà yìí kí wọ́n fi lọ sọ̀rọ̀ pẹ̀lú ara wọn kí wọ́n lè gbọ́ra wọn yé. Àwọn méjì wá jáde síta. Àwọn Muslim lọ́ọ̀yà tí wọ́n jẹ́ lọ́ọ̀yà tí wọ́n dúró fún bàbá wa Òkútagidi àwọn náà ni wọ́n tún wá ń sọ fáwọn lọ́ọ̀yà yìí pé bẹ́ẹ̀ sì ń ṣe ìtẹ́nu yóò kò yìí níjẹ́ ìyá yìí ó lọ lé lónìí. Torí náà kẹ́nìkan fi ọ̀rọ̀ lẹ̀ fẹ́ nìkan torí pé ẹnìkan òun kọ application bẹ́ẹ̀lì wá ìkan tún gbé another issue míì wá léyìí tó jẹ́ wípé another issue yẹn tí wọ́n bá tún bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ẹ̀ wọn ò lè rí parí àwọn ìyá yìí ó sì ní lọlé. Àwọn lọ́ọ̀yà yìí náà sì ṣe làákàyè wọ́n gbà fún àwọn lọ́ọ̀yà tí wọ́n jẹ́ àwọn lọ́ọ̀yà tí wọ́n dúró fún àwọn bàbá Òkútagidi ẹnu wọn kò so wọ́n parapọ̀ wọ́n fẹnu kò wọ́n fi ọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu so wọ́n sì present ẹ̀ fún adájọ́. Kò pẹ́ kò jìnnà ni adájọ́ gbọ́ ẹjọ́ wọn wọ́n sì lọ fún recess fún ìsinmi díẹ̀. Lẹ́yìn ìsinmi díẹ̀ ohun tí wọ́n wá padà òun náà ni adájọ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé kí wọ́n grant wọn ní bail pẹ̀lú condition ni o wọ́n fún wọn ní pẹ̀lú condition àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run condition ẹ padà máa gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ amòfin. Kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni èèyàn gbọ́dọ̀ máa dá sí. Ìwọ tó bá ti jẹ́ lọ́ọ̀yà o gbọ́dọ̀ kàn máa sọ̀rọ̀ nípa òfin anyhow. Bí irú lọ́ọ̀yà bàbá wa Òkútagidi nìsín ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ wọn ká lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ní court. Bismillah ẹ máa bá wa ká lọ. Orúkọ mi òun ni Abdulkadri Adémọ́lá Abọ́lájẹ́ Àjàsá. A rí pé adájọ́ ti sọ àwọn ọ̀rọ̀ kan tá a sì rí pé wọ́n kó àwọn Ìyá Ọ̀ṣun àti Ọbalóhù mechanic àti pé wọ́n kó wọn jáde kúrò nínú court. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀? Tí ó ṣẹlẹ̀ ni pé ní àárọ̀ ìgbà tá a kọ́kọ́ dé sí court láàárọ̀ yìí tí court jókòó tí wọ́n pe kéèsì wa adájọ́ discover pé nínú fáìlì ilé ẹjọ́ àwọn application méjì ló wà ńbẹ̀ motion méjì tó jẹ́ bail motion application fún bail àwọn defendants ó wá jẹ́ méjì tó jẹ́ pé different lawyer ló fáìlì méjèèjì. So ìgbà tó rọ̀ dẹ̀ ti rí báyẹn as a matter of law àwọn application méjèèjì ò lè fly simultaneously. So it is best
for court láti direct wọn pé kí wọ́n withdraw ọyọ kan so that àbí kan consolidate méjèèjì papọ̀. So ìgbà tí court wá béèrè pé okay application méjèèjì yìí ẹni tó file ìtàkọ́kọ́ òun dà, a discover pé lọ́ọ̀yà tó file ìtàkọ́kọ́ kò sí ní around. Application tí lọ́ọ̀yà yẹn àkọ́kọ́ yẹn dẹ̀ file òun ọjọ́ tí wọ́n file ẹ̀ òun ni on the 2nd of August. The second one tí àwọn lọ́ọ̀yà méjèèjì tí wọ́n wá represent àwọn defendant táwọn wà lórí ìjókòó òun wọ́n file ẹ̀ ní on the 8th of August. ṣáàdẹ̀mọ̀ nínú òfin pé when two equity clashes the first in time will prevail. So ó ti wá di pé ìsídà kan fọwọ́ mú kan jù kan lẹ̀. So tó bá àwọn lọ́ọ̀yà rẹ̀ kan bá náà fẹ́ withdraw èyí tí ó jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ file ní on the 2nd yẹn kò lè ṣeé ṣe látara pé lọ́ọ̀yà tí ó file ẹ̀ gangan òun ló ní agbára àti ẹ̀tọ́ lábẹ́ òfin láti inú òun withdraw application òun. And kò dẹ̀ sí any proof or any evidence before the court bóyá lẹ́tà ni àbí nǹkan kan pé ẹni yẹn ti withdraw application yẹn. So for that reason court need àti wò pé tó kí la fẹ́ ṣe in the circumstance. Court bí wọ́n pé tó kí ni ká ṣe. Àwọn counsel àwọn ọ̀gá wa US imam àwọn náà ṣàdá sí pé tó in the circumstance kì í ṣe problem complainant gbé problem àwọn defendant ni, they should be able to settle it themselves. So nígbà tó rí bẹ́ẹ̀ àwa bíńdà pé àwa náà fẹ́ peace a dẹ̀ fẹ́ kí kóòtù fi Ìyá Ọ̀ṣun àti ẹnì kejì kalẹ̀ lẹ́nu. Àwa lọ́ọ̀yà complainant Òkútagidi gan la ìjà lọ́ọ̀yà tí ó fáìlì application tí wọ́n dé tí wọ́n fáìlì ní on the 8th yẹn wọ́n ti pè é òun náà ti dé court. So ó wá jẹ́ kọ́rọ̀ yẹn rí bí easy báyẹn láti sọ. So ọ̀ṣẹ̀ wàá sọ pé tó àwọn fẹ́ withdraw application tí wọ́n date ní on the 8th yẹn kóòtù wá gbọ́ sí wọn lẹ́nu wọ́n wá withdraw ẹ̀ wọ́n fi wá move application tí wọ́n date ní on the 8th sorry èyí tán date ní on the 9 tí wọ́n file ní on the 9 wọ́n withdraw ẹ̀ wọ́n wá move èyí tí wọ́n date ní on the 8th yẹn òun ni wọ́n wá move. Ìgbà tán move application wọn prosecuting counsel òun náà ó dìde ó sọ̀rọ̀ nípa counter affidavit tí wọ́n file in response to their bail application. So wọ́n argue wọ́n underbrate. So at the end of the day court in the interest of justice court tún need àti stand down case yẹn again for the second time. So wọ́n tún ní àwọn fẹ́ kọ ruling gbé everybody kí wọ́n lọ jókòó náà kí court fi kọ ruling court rise. So everybody ṣáà wà á dúró for like bóyá bíi 1.5 hours kó tó di pé kóòtù jókòó padà. So ìgbà tí kóòtù jókòó padà kóòtù ní tó ìdájọ́ òun lélẹ̀ kóòtù wá ka ruling ẹ̀ in respect of the bail application tí wọ́n file. Ní tí kóòtù dẹ̀ sọ kóòtù grant àwọn méjèèjì ní bẹ́ẹ̀lì temporary bail ni kì í ṣe pé wọ́n ti di kéèsì tán gbé wá kì í ṣe pé ó ti parí yányán. That's not the final judgment. They just wọ́n kàn fún wọn ní bail temporarily for them to have prepared themselves for trial. So ìgbà tán fún wọn bail wọ́n ní kí wọ́n mú ṣọtí méjì wá. Ìkan gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá wọn tán pẹ̀lú ẹ̀jẹ̀ ẹni tó bá wọn tán pẹ̀lú ẹ̀jẹ̀. So in the sum of 200,000 naira bail sum òun ni 200,000 naira fún each shorty. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Then àwọn shorty yẹn gbọ́dọ̀ reside within jurisdiction of the court. That is wọ́n gbọ́dọ̀ wà ní agbègbè kóòtù yìí kì í ṣe àwọn shorty tí ó wá láti ìlú kan àbí ìlú míì. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. So ni wọ́n ṣàfihàn wọ́n wá nítò kóòtù wá adjourn case sí September 26 ní déètì tí wọ́n adjourn case sí. So ní 26 yẹn tó tọ́lọ́run bá kọ́ wọn mọ́ ṣe nígbà tó yẹ pé bẹ́ẹ̀ náà bẹ̀ débi pé àwọn bàbá Òkútagidi fi padà foríjì wọn yẹn complainant tí wọ́n fi náà wọ́n fẹ́ kí wọ́n kan túwọ́ lọ́kùn wọn nípa àwọn ò ṣe case yẹn mọ́. Ṣẹ̀dẹ̀ mọ́ pé
nígbà tọ́rọ̀ ti rí báyìí kì í ṣe pé kéèsì ti tán finally wọn ò tí withdraw case so àwọn tó wà ní social media káwọn náà jọ ẹ má tún ta epo sí kinní yìí because the moment ẹ bú ebu àsìkò tá máa sọ̀rọ̀ tá máa búyàn kan lélẹ́yìí àsìkò tó yẹ ká ṣe kí ni ẹni tán bà lórúkọ jẹ́ tán bú ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ẹ́ máa sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ léyìí tí owó ò lè rà so béèyàn bá náà borúkọ òun jẹ́ tó jáde tó bínú sọ́tún tó bínú sósì ẹni àrà lára ń tà ẹni tá àná lára ń tà ara ń ta wọ́n pé orúkọ táwọn fi àìmọye ọdún bíùdì táwọn bàbá wọn fi àìmọye ọdún fi bíùdì kéèyàn kan wá dìde láàrin ọjọ́ kan kó wá ba orúkọ náà jẹ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa wò tó bá jẹ́ pé mi ìwọ ni báwo ni ìwọ náà ṣe feel so ẹ jẹ́ nítorí tọlọ́run àtúnṣe ni kẹ́ jẹ́ ká wá ẹ má jẹ́ ká tún dákún nǹkan tó wà ńlẹ̀ bọ́rọ̀ ṣe wà yìí kódó ti 26 of September ẹ má jẹ́ ká tún dá wàhálà míì sílẹ̀ àwọn tí wọ́n ti ń bẹ̀bẹ̀ náà kán tún bọ̀rọ̀ sí kán tẹra mọ́ ẹ̀bẹ̀ bíbẹ̀ wọn láti lè fi convince complainant ìyẹn Alfa Òkútagidi láti lè withdraw case entirely so that oníkálukú wà in peace and harmony so bí ó ṣe jẹ́ nìyẹn bàbá bọ̀ nìyẹn. Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Mo dúpẹ́ fún gbogbo kálukú kí Ọlọ́run bá mi dúpẹ́ fún yín níjọ́ tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kò sí ẹnìkankan tí tó sinmi kọ́dẹ̀ ẹni tí ó lè wá ẹ ṣe ń fàdúrà ránṣẹ́ láwọn tó jẹ́ mùmínì òdodo àti mùsùlùmí òdodo gbígbàdúrà náà ló sún wa débi tá a wà yìí o torí pàdúrà náà ní gbà agbára kọ́ èyí tí ó ṣẹlẹ̀ lónìí yìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo àwọn èèyàn dáadáa a ní láti ju Ìyá Ọ̀ṣun sílẹ̀ Àbẹ̀bí olórìṣà àti ọba lóhùn mọkálíkì mùsùlùmí òdodo wọn ẹ̀já mọ̀ pé mùsùlùmí làwọn ìyá àwọn ọkàn yà lọ́bi tó yà lọ yìí ni láti ilẹ̀ wa rẹ̀ náà mùsùlùmí ni àwọn òsìkú òròjọ́ ọ̀nà yìí nítorí ìṣẹ̀lẹ̀ yìí àwọn mọ̀ pé wọ́n ti àwọn ni torí pé kò sí ìtọ́ sẹ́yìn gbogbo àwọn ń bẹ̀ níjọ́ tí wọ́n wọlé wá tí wọ́n ní kí yà wọ́n sọ gbogbo tó sọ yìí wọ́n ní àwọn mọ̀ àwọn gbọ́ ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé ibi tí ó yọrí sí ni so látara wàhálà àwọn ọmọ yìí láfi wá wò pé kò sí ní tá a fẹ́ fi ṣe Ìlọrin náà lòun náà so ọlọ́nkà níbi tí yóò gbé tiẹ̀ gbà nù so ìwọ́n káwọ́ ṣe tiwa fọ́lọ́hùn so ọba tí máa darí èèyàn kúrò lọ́nà tí ọ̀dà kọ́ bá darí èèyàn kúrò kọ́ darí èèyàn padà sí ọ̀nà dáadáa níta àrùn náà níta fi ọ̀dà rẹ̀ o. ìfẹ́ jẹ́ kí bàbá sọ̀rọ̀ púpọ̀. ẹ dákun a ní ìbéèrè kan fún ọ ẹ dákun ṣé ẹ yọ̀ǹda wọn yányán ni àbí wọn kàn gba béèlì wọn. tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bíi tí àwọn lọ́ọ̀yà wí iṣẹ́ mọ̀ pé òfin ni ẹni tó bá sì mọ̀fin náà ní máa ṣe àwọn lọ́ọ̀yà ní àwọn kan gba béèlì ọkàn ọmọ àlọ́lé pé wọn ò mọ̀ padà wá toró nìkan kan táwọn jọ yanjú láàrin ara wọn ó dìgbà tí wọn bá wá parí gbogbo táwọn bá jọ yanjú láàrin ara wọn ìkótó tó bá wọn yọ̀ǹda wọn yányán.